ẹ̀lẹ́wọ̀ epo bẹntiróòlù ẹ má tí ì pariwo Mariwo lẹ́rí ẹ ò tí ì Reegun o. Adéwálé Adébáyọ̀ ló sọ bẹ́ẹ̀. Pẹ̀lú awuyewuye àti àròyé tó gbòde kan báyìí látàrí bí ẹ̀kúnwó ṣe gorí epo bẹntiróòlù àti ìnira tí ẹ̀lẹ́wọ̀ náà ń fà fáráàlú, olùdíje fúnpò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ọ̀gbẹ́ni Adéwálé Adébáyọ̀ ti gba àwọn ọmọ orílẹ̀-èdè yìí lámọ̀ràn láti má tí ì bẹ̀rẹ̀ ariwo báyìí. Ó ní ìwà àbòsí ni láti bẹ̀rẹ̀ sí í ṣàròyé lórí àbájáde yíyọ tíjọba yọ owó ìrànwọ́ orí epo tí wọ́n ń pè ní sọ́búsídì lédè òyìnbó dànù, àti pé ohun tó dá òun lójú ni pé Mariwo ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí eégún sì ń bọ̀ lẹ́yìn, ìnira tó ju èyí lọ ló sì máa ṣẹlẹ̀ lábẹ́ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Adébáyọ̀ sọ̀rọ̀ yìí lásìkò tó ń kópa nínú ètò orí tẹlifíṣàn Arise kan lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù keje tá a wà yìí. Ọkùnrin tí wọ́n kéde póun ló wà nípò karùn-ún nínú àwọn olùdíje sípò ààrẹ nínú ètò ìdìbò oṣù keje ọdún yìí sọ̀rọ̀ lórí ẹ̀rọ alátagbà láti ìlú Washington DC lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó wà lọ́wọ́lọ́wọ́. Ó ní alábòsí ni ọ̀pọ̀ àwọn tí wọ́n ń pariwo lórí àbájáde yíyọ tí wọ́n yọ owó ìrànwọ́ orí epo bẹntiróòlù yìí dànù, tàbí tí wọ́n ń di ẹ̀bi ru ìjọba Tinubu nípa ẹ̀. Gbogbo wọn ni wọ́n dìbò fún àwọn ẹgbẹ́ òṣèlú tó léwájú lásìkò ètò ìdìbò tó kọjá. Kò séyìíkéyìí nínú wọn tí kò sì ṣèlérí láti yọ owó ìrànwọ́ náà dànù bí ẹni yọ jìgá. Níṣe lọ̀rọ̀ àwọn tí wọ́n ń pariwo ìnira yìí dàbí ìgbà téèyàn bá ju ọmọ ọdún 5 sílẹ̀ látòrí pẹ̀tẹ́ẹ̀sì, ṣùgbọ́n títọ̀hún ní òun kò mọ̀ pọ́mọ náà lè dá lápá tàbí lẹ́sẹ̀. Àbájáde yìí lèmi ti rí tẹ́lẹ̀ tí mo fi ní tèmi o, mi ò ní yọ owó ìrànwọ́ náà, ìjẹkújẹ àti jìbìtì ìdí rẹ̀ la máa mú kúrò. Tọ́rọ̀ bá dọ̀rọ̀ ètò ọrọ̀ ajé, kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ. Ìpinnu tíjọba bá ṣe máa ní àbájáde. Nídìí òṣèlú, jìbìtì ṣe é lù, èèyàn lè dọ́gbọ́n sí àbájáde, àmọ́ nídìí ètò ọrọ̀ ajé ìlú kò sí ọgbọ́n kan ju pé kíjọba gbé ètò àti ìpinnu rere kalẹ̀, torí bí ètò àti ìpinnu wọn bá mẹ́hẹ, àbájáde rẹ̀ náà máa mẹ́hẹ ṣáá ni. Kí n sọ tòdodo, ìjọba tó wà lóde yìí kò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ rárá. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí, ibi tíjọba àná bá ìṣàkóso dé ni wọ́n ṣì wà. Ọ̀nà àbáyọ kan sí mímú owó ìrànwọ́ epo kúrò kì í ṣe láti bẹ̀rẹ̀ sí í háwó fáwọn èèyàn. Ẹgbẹ̀rún 8 tí wọ́n láwọn máa há dàbí ìgbà téèyàn yín àgbàdo sẹ́yìn igbá ni, kò nítumọ̀. Láwọn orílẹ̀-èdè àgbáyé míì, ètò tíjọba ti ṣe tí kì í jẹ́ káwọn aráàlú tiẹ̀ nímọ̀lára kan bóyá owó epo lọ sókè tàbí wálẹ̀ ní ìpèsè nǹkan ìrìnnà àti ètò ìrìnnà tó múnádóko tó sì gbéṣẹ́. Bí àwọn èèyàn bá lè rí mọ́tò ìjọba wọ̀ láti ìlú sí ìlú láàrin ìlú, tí ètò sì wà fáwọn onímọ́tò àdáni láti dín ìnira ọ̀wọ́n epo kù, kò ní sí ariwo púpọ̀. Ní báyìí, àfi bí mo bá fẹ́ purọ́ ló kù, ìjọba yìí kò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ gidi rárá. Báwọn èèyàn sì ṣe ń pariwo ìnira yìí ó ti yá jù, nítorí nígbà tí Tinubu bá bẹ̀rẹ̀ ìṣèjọba rẹ̀, ariwo wa máa pọ̀ jù báyìí lọ. Ìṣòro gidi sì wà níwájú. Àbájáde ìbò táwọn èèyàn dì fún Tinubu ni gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, ó sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.